ìpọ́njú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ̀yin èèyàn mi ètò kan ti kalẹ̀ tí à ń pè ní ètò ìgbẹ́jọ́ ìdájọ́ bó ti ṣe ká hùwà láwùjọ tí ààfin ní rí ẹ̀hàn he ọlọ́run ní jẹ́ ká rẹ́wọ̀n he o àtẹ̀mí àtẹ̀ni tó ń wò mí go to Ṣòkòtì TV kó lọ wo àkànṣe eré tí a pè ní ètò ìgbẹ́jọ́ àti ìdájọ́ bí a ṣe ń hùwà ọlọ́run má jẹ́ ká dáràn púpọ̀ nínú nǹkan tí kò tó nǹkan tá a máa ń wí yẹn ló máa ń ṣọṣẹ́ gẹ́gẹ́ bí òwe Yorùbá èmi àti ànírẹ́jọ́ o wà á mọ̀ wípé ìwà yìí kò yẹ kí n hù ó dàbẹ̀ ni pé kò dá lábẹ́ òfin ètò Ṣòkòtì tá à ń sọ yìí lórí Ṣòkòtì TV òun ló lè jẹ́ kó mọ̀ pé bó ti yẹ kó hùwà rí láwùjọ ọlọ́run ọba aláàánú jùlọ á dúró tì wá ànírí bànújẹ́ àdẹ̀ní rí ẹjọ́ ànírẹ́jọ́ ẹ̀wọ̀n ò dá o go to Ṣòkòtì TV kó lọ wò ó. ẹ kú dédé àsìkò yìí o gbogbo ọmọ kóòtù òjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Yorùbá sọ pé ọ̀gbẹ̀rì kú nú gbòrò láì máa wo babaláwo tó lè rùkú kò gbọ́dọ̀ wọ gbòrò ó ń ṣègùn tó sì lè wọ gbòrò kò gbọ́dọ̀ rùkú olókù ò sì nígbà ká fi gọ̀gọ̀ kọ́ òkú òun lọ́rùn ká fà wálé òkú sì rèé kò gbọ́dọ̀ gbénú gbòrà kó sèdè ṣe mọ̀ pé ìkan náà ni ó ṣàṣẹlẹ̀ nú gbogbo tá a kà á lẹ̀ ewúrẹ́ òpó ohun ọ̀sọ́ ọmọ àgùntàn tágùntàn bá dẹ̀ níyà àwọn òbí dúdú kí ni kéwúrẹ́ ṣe ẹ̀yin èèyàn bàbá wa Aláàfin tó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ogun làárí kò sẹ́ni tó mọ̀ parí ẹ̀ wọ́n ti rí bí ìbẹ̀rẹ̀ ogun ṣe mọ́ wọ́n rí ibi tí ogun yẹn gbóná dé sìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn ò wẹ̀yìn wò bóyá nítorí kí kádàrá lè ṣẹ kò jẹ́ kí wọ́n wẹ̀yìn wò bóyá kí kádàrá lè ṣẹ kò jẹ́ kí wọ́n wẹ̀yìn wò. gbogbo yín ẹ mọ̀ wípé bàbá mi Olúbàdàn bàbá wa Abdulrasheed Ládọjà wọ́n ṣe Ramadan lecture lénìí ẹni tí ó rìn tí ò lè rìn oníkan wọ̀hún débẹ̀ ẹni tí ò lè rìn oníkan wọ̀hún débẹ̀ ṣùgbọ́n èyí tó yà mí lẹ́nu ni pé àwọn nǹkan kan wà tó dá mi lójú nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o tí kìí ṣe pé mò ń lọ wádìí tó dá mi lójú gan gidi ni o níbi 4 days ago 4 or 5 days ago ṣá àwọn èèyàn kan wá láti Ọ̀yọ́ wọ́n wá sí ààfin bàbá mi Olúbàdàn ṣẹ̀pẹ́ kìí ṣe gbogbo nǹkan náà là á gbọ́dọ̀ fi mú fínlẹ̀ lé lórí torí pé èèyàn ò ní jókòó sí ìta kó máa sọ̀kò sínú ilé so ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa ò kì í tẹ̀ ń kíà láti tọpinpin ẹ̀ ṣùgbọ́n ń tà mọ̀ ní wípé àwọn èèyàn yẹn bá bàbá wa sọ̀rọ̀ wọ́n dẹ̀ decide láti pe bàbá Aláàfin láti wájú bàbá wa dẹ̀ ní rárá ẹ má pè mo ní nọ́mbà Aláàfin
bàbá dẹ̀ pé bàbá wa Aláàfin wọ́n pè hàn bí ẹ̀ẹ̀mejì wọn ò gbé aago yẹn so later náà níbi tán ti ń padà sọ̀rọ̀ lọ later ni bàbá wa Aláàfin pé bàbá wa Olúbàdàn padà wọ́n dẹ̀ apologize pé kán má bínú wípé àwọn wà ní Ramadan lecture kan ní ó jẹ́ káwọn ọmọ gbà tí wọ́n ń pè àwọn wọ́n dẹ̀ kíra wọn wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ bíi pé ọjọ́ bíi pé bígbà tí èèyàn rán àwọn èèyàn kan wá tán fẹ́ ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì bẹ́ẹ̀ ni àwọn tán wá láti Ọ̀yọ́ yẹn ṣe rí so ìgbà tí bàbá ò dẹ̀ bínú tiẹ̀ tí ò kàn àwọn ọ̀ka gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kún so àwọn dẹ̀ sọ pé ẹ jẹ́ ń pè fúnra mi ni wọ́n fi pè wọ́n tí wọn ò fi gbé tó fi di páwọn náà wá pè padà nígbà tó di ọjọ́ sátidé nígbà tó wọ́n pè wọ́n níjọ́ Friday wọ́n pè wọ́n pé tó àwọn PA bàbá wa wọ́n pè wọ́n pé tó bàbá rán wa wá sí palace adẹ̀fẹ́ rí bàbá gangan ni bàbá gangan fẹ́ràn wa sí so a fẹ́ wá ní ọ̀la Saturday bàbá wa Aláàfin ọ̀dẹ̀ sọ fún wọn pé ẹ má wá ní Saturday ẹ jẹ́ ó di Sunday torí ní Saturday àwọn tó máa wà níbì kan kí wọ́n jẹ́ ó di Sunday kí wọ́n tó wá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ojú rere mọ́ wa sáyé níjọ́ Sunday yẹn àwọn èèyàn tí bàbá rán lọ àbúrò mi gangan wà nínú wọn nínú àwọn tí bàbá rán lọ wọ́n dẹ̀ lọ fi iṣẹ́ bàbá jẹ́ wọ́n mú Ramadan lecture invitation tí wọ́n fi pe bàbá wa Aláàfin wọ́n mú dání ẹ máa wo àkíyèsí kékeré kan wọ́n fẹ́ pò wá sí èyí inú tèmi lélẹ́yìí ti wá o mo gbà pé kò sí tó ní kí bàbá ọmọ pe àwọn ọba yòókù tí wọ́n ṣẹ̀ jẹ ní Ọ̀yọ́ yẹn ní Ọ̀yọ́ àtàgbègbè yẹn ṣùgbọ́n bàbá máa ronú wípé àgbà ajá kì í báwọ jẹ́ títí àwọn ò fi lè láǹfààní àti jókòó bá wọn yanjú ọ̀rọ̀ kí wọ́n má bára wọn yóò di ohun tó wáyé ti wáyé ná so káwọn ọmọ ti pe àwọn ará bí yẹn papọ̀ wọ́n wá dá ẹ̀yin nìkan pè wọn ò pe àwọn yòókù nítorí kó mọ́ dàbí ọ̀tẹ̀ ẹ dẹ̀ promise heaven and earth pé ẹ wà lónìí Monday so wọ́n dẹ̀ retí yín títí tí wọ́n gbé àga yín kalẹ̀ wọ́n retí yín títí wọn ò rí yín nígbà tó wá di ọwọ́ ọgbà tí program ń parí lọ ni wọ́n wá yan ọmọ kan wá pé kan wá represent Aláàfin ẹ dẹ̀ mọ̀ pé Ìbàdàn ọ̀gọ̀ so àwọn náà wá wò pé ok ẹ lọ jókòó so Aláàfin ni wọ́n pè bí Aláàfin ò bá ní wá mọ́ kò sí nǹkan tó ní kí wọ́n mọ̀ lè pe bàbá Olúbàdàn pẹ̀lú gbogbo ohun tó ti wà nílẹ̀ yìí tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn ṣe rí ọ̀rọ̀ yìí mi ìfẹ́ kẹ́ ẹ rí bí àwọn Soko tí ń díjà alẹ̀ àwa làwa yanjú ìjà o àwa làwa because gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ náà láàrin àwọn méjèèjì ẹ̀yin náà ń láti máa rí ẹ ń láti máa gbọ́ ká lè mọ ta ni ó ń da gbogbo ẹ̀rú ọ̀dọ̀ ta ni àrè ti ń wá ọ̀dọ̀ ta lẹ̀bi ti ń wá bàbá wa sọ̀rọ̀ ń jọ sí pé ọ̀rọ̀ ààbọ̀ rẹ̀ ní lọ́wọ́ yẹn àwọn ò tiẹ̀ wò àwọn ò tiẹ̀ mọ̀ bọ́ba kátiẹ̀ ní wọ́n mọ̀ níjọ́ náà kan wá sọ pé àwọn ọmọ ó túmọ̀ sí pé bàbá ò fẹ́ wọ́n fẹ́ kí iṣu atayanyan kankan wà nílẹ̀ láàrin àwọn àti bàbá wa Aláàfin ni otherwise
nígbà tí pé bóyá wọ́n fẹ́ tọrọ owó lọ́wọ́ Aláàfin tàbí wọ́n ní nǹkan tí wọ́n gbà lọ́wọ́ Aláàfin ni wọ́n fi láti sọ bẹ́ẹ̀ pé káwọn èèyàn ó lè gbé kúrò ní máìdì pé àwọn rí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ń tẹ̀ sọ yẹn kì í ṣe ọ̀rọ̀ tàwọn o n tó wà nínú tiyín lẹ̀ ń sọ o àwọn ò rí bàbá Aláàfin nígbà tí wọ́n náwó bó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn ọmọ ogun wọn náà jáde kò sí tí wọ́n sọ tán kì í ṣe pé àwa náà gbé ẹnu wa fún alágbàfọ̀ ṣùgbọ́n bí ọmọdé bá ń ṣe bí ọmọdé àwa àgbà náà wọ́n máa ṣe bí àgbà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ̀rọ̀ wọn yìí nínú àwọn méjì tá à ń sọ̀rọ̀ wọn yìí pẹ̀lú èmi ẹyọ ẹnìkan ló jù mí lọ ẹni tó dẹ̀ jù mí lọ lolúbàdàn so ṣérù mi ni màá wá dárúgúdù sílẹ̀ kábíyèsí fi orí ìtẹ́ yẹn jù mí lọ bọ̀ lọ́jọ́ orí mo jù wọ́n lọ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti wà nípò tí wọ́n gbà wà yẹn àní bàbá tó bí mi gan bí bàbá tó bí mi bá wà láyé tí wọ́n bá wọ pálásì Aláàfin lọ wọn ó dọ̀bálẹ̀ bàbá tó bí mi bàbá mi ti kú bí 30 ó ti ń súnmọ́ bí 30 years ago bàbá mi dẹ̀ dàgbà débi téèyàn dàgbà dé kí wọ́n tó kú so mo tún wá ń sọ pé tí bàbá mi bá wà bí bàbá tó bí bàbá mi gan bá wà láyé dìsìn tán bá lọ sínú pálásì yẹn wọ́n ní láti dọ̀bálẹ̀ kí Aláàfin yẹn bí bàbá rú mi bá wá dọ̀bálẹ̀ kí bàbá Aláàfin pẹ̀lú èjì wọn yẹn kí ni àwọn ṣe nígbàgbọ́ wípé àwọn náà ò gbọdọ̀ fọlá fún ẹlòmíì mọ́ ní gbogbo ilẹ̀ Kóòtù Òjíire kádàrá ibi Ọlọ́run ní jẹ́ kó ṣẹ lórí yín kádàrá ibi Ọlọ́run ní jẹ́ kó ṣẹ lórí yín ṣe mọ̀ pé àwọn èèyàn kan ti predict so many things kẹ́ tó dórí oyè gan ààrẹ ń tó sọ categorically pé ẹ̀ lé lóṣù mẹ́fà ààrẹ ń tó sọ pé ẹ̀ lé lọ́dún kan kálukú náà wọ́n ń èmi máa fọkásì lèmi máa ń pe kinní yẹn ẹ̀ títí ẹ̀ bá jẹ ni ṣùgbọ́n ẹ̀yin náà wá rìn ní ọ̀nà kó jẹ kọ́rọ̀ tí wọ́n ń sọ yẹn ó jẹ ẹ̀rìn nínú kọ́rọ̀ yẹn ó jẹ bàbá kò sí ẹni tágbára local government kò sí ọba tágbára local government chairman ọ̀ká ká tó wá sọ̀rọ̀ gómìnà gbogbo ń tẹ̀ ń bá gómìnà wa fà lábẹ́nú yẹn agbára yín ò gbé ẹ wo àwọn bàbá tó láàkùn láàka ní Ọ̀yọ́ níjọ́sí wọ́n yọ wọ́n bí ẹni yọ jìgá ni kò sí nǹkan tó ṣẹlẹ̀ ẹ worú ọba Kánò tí wọ́n ṣe dá padà yẹn ẹni tó ti ṣe gómìnà Central Bank wọ́n yọ bí ẹni yọ jìgá ni kò sí nǹkan tí wọ́n rí sí ẹ mọ iye ọba tí wọ́n ti yọ bẹ́yẹn ṣe bẹ́yẹn tí ẹ máa ń kọ́gbọ́n nínú past ni ó yẹ kẹ́ ẹ kọ́gbọ́n nínú past bàbá ṣe gbogbo ayé lẹ wá fẹ́ bájà tán pátápátá ẹ ti ẹ fẹ́ lọ́rẹ̀ẹ́ kankan ní ilẹ̀ Káàárọ̀ Òjíire mọ́ ni bá a ṣe ń sọ̀rọ̀ yìí sìn àwọn òpònú kan inú ó ti máa bí wọn mò ń ti ń bú wọn lójú wọn nìyẹn o àwọn ọ̀dẹ̀ àwọn òpònú kan tí wọ́n lórí tí wọ́n máa ń rò àwọn ọmọ tí Fúlàní fún ya wọn lóyún wọn ò ní lè ronú rightly wọn ò ní ronú bí ọmọ Yorùbá ṣe lè ronú lójú wọn sìn mo tó ń bú Aláàfin nìyẹn pé kò dáa bí wọ́n ṣe promise páwọn ń bọ̀ ń bẹ̀ yẹn pẹ̀lú bí bàbá yẹn ṣe fẹ́ kó wọn mọ́ra tó kò yẹ kó jẹ́ pé irú nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn wọ́n rán odidi àwọn èèyàn wọ́n gbé oníṣẹ́ dìde láti wá fún yín ní lẹ́tà yẹn ni èdè fi tayọ̀tayọ̀ gbà kódà àwọn tó ń wá ẹ̀ tún fún 20,000 àwọn tó ń wá ẹ̀ fún 20,000 so now they promise heaven and earth lẹ́nu ọjọ́ Sunday
sí Monday mo pe àwọn kan látọ̀yọ́ ẹni yẹn sọ fún mi pé wọ́n ní Ifá sọ pé kábíyèsí ò gbọ́dọ̀ lọ so bí Ifá bá wá ní kábíyèsí ò gbọ́dọ̀ lọ kí ló tí kábíyèsí ò lè pe bàbá Olúbàdàn pé bàbá ẹ wo to be frank and sincere ní ilẹ̀ Yorùbá sàrà máa ń ṣèèyàn láti má débi kan tàbó mi bóyá torí pé bàbá wa ti pẹ́ ní Canada ní àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ń gbà míì ni wọn ò kí ń fi lè ṣe kò sí tó burú tẹ́ ẹ bá ti wàá mú fóònù kábíyèsí o ìbẹ̀yẹ tí mo ní mo fẹ́ wá sàrà àyà sí mi kí n má travel ẹni àwọn pé kò sí kékeré ìrìn àjò Ìbàdàn sí bí Ọ̀yọ́ náà kì í ṣèrìn kékeré ọlọ́mọdé aráburú so ẹ dákun torí Ọlọ́run màá fi aṣojú ránṣẹ́ wọ́n dẹ̀ gbọ́ pàdánù bàbá Olúbàdàn yìí ṣe àwọn èyí ṣe èèyàn rádaràda wọn ó ti gbà bẹ́ẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn because tó bá jẹ́ pé àwọn ní kínníkínní nínú ni wọn ò ní gbarú yẹn wọlé ṣe yẹn wọ́n wá ń parí prógráàmù lọ àwọn oníṣẹ́ tìyín náà wá dé bàbá ẹ jẹ́ aṣọ ṣe o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjíire ewúrẹ́ ò lóun ọ̀sọ́ ọmọ àgùntàn báyìí o àgùntàn ló ní ìyá tòun òbí dúdú àwọn òpònú tó lè gbé òwe yẹ lọ síbòmíì o ṣe gbogbo wa la mọ̀ pé ewúrẹ́ ó kéré sí àgùntàn àgùntàn máa ń tóbi ju ewúrẹ́ lọ kẹ ẹ má rò pé bàbá yà mò ń pe bàbá wa léwúrẹ́ fún àwọn o Yorùbá ló máa ń pa lówe bẹ́ẹ̀ pé ewúrẹ́ ò lóhun ọ̀sọ́ máa àgùntàn ló ní ìyá tòun òbí dúdú so kì í sọ̀rọ̀ àgbà ni wọ́n ń fi yẹn sọ ẹ dákun torí Ọlọ́run bàbá wa láàfin èèyàn mélòó lẹ fẹ́ bájà ọba mélòó lẹ fẹ́ bájà nílẹ̀ kóòtù òjìrè ọba mélòó lẹ fẹ́ bájà nílẹ̀ kóòtù òjìrè ó yà mí lẹ́nu ẹ̀rù Ọlọ́run bà mí o ẹ̀rù Ọlọ́run bà mí o tó bá jẹ́ páàrin ẹ̀yin ọba yòókù náà tán wá tò ṣe bá sọ pé tí ọwọ́ tí kinní kan bá ń dunni tí ọwọ́ ọ̀tún bá ń dunni àwọn kan láwọn agédànù tọwọ́ ọ̀tún ní ọba níjà wọn rí àlùjọ náà wọ̀ àwọn ó gédànù gbogbo ẹ̀yin yòókù náà ìfẹ́ yẹn ò tó láàrin àwọn ọba alẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ìfẹ́ yẹn tó tí gbogbo àwọn yòókù tí màá wọn náà ṣọ̀kan ẹ̀rù ó bà ẹni tó bá ń wò bí ẹni pé òun nìkan ló kù báyìí tí wọ́n ń dẹyẹ sí ẹ̀rù ó bà ṣùgbọ́n nítorí pé àárín gbogbo ẹ̀yin yòókù náà tí Ògún ẹ wò for the first time ẹ máa gbọ́rọ̀ ìlẹ́nu mi lẹ́nu bàbá wa Ọ̀nìrìṣà àti pọ́n yín lé gan-an kò sí tá a mọ̀ ń pa yín tá a sọ oríṣiríṣi àwọn èèyàn náà wọ́n láti gbowó lọ́wọ́ yín èmi pẹ̀lú yín ọ̀dẹ̀ kájọ jókòó káríra rí àfi ìjọ́ tí ẹnìkan wá joyè ní láṣìíà tá a tẹ̀lé ẹni yẹn wá ni mò ń wò yín lọ́ọ̀kan báyìí àdẹ̀wà àdìdì àwa kìín majority dẹ̀ làwọn tá a dẹ̀ wá papọ̀ tá a wá kìín lẹ́ẹ̀kan náà mi ní relationship kan tó kọ́ dé àjùbẹ́ yẹn lọ pẹ̀lú yín rí so àwọn èèyàn dẹ̀ ti táàgì gbogbo wa ibi ẹni tó gbowó lọ́wọ́ yín ẹnìkan là á ká ẹ̀sùn hàn fún lóòótọ́ ẹ̀ ń dálé iṣẹ́ lẹ̀ ẹ̀ ń ṣe gbogbo tó dáa fáwọn ọmọ Yorùbá láti lè rọ́wọ́ mú lọ sẹ́nu bàbá it's not enough rárá gbogbo effort tẹ́ fi ń ṣe nǹkan yẹn náà tẹ́ bá mú 25% of that effort tẹ́ fi ń mú inú ọmọ kóòtù òjíire dùn yẹn tẹ́ fi mú wọn ní ìfọ̀kànbalẹ̀ iṣẹ́ yẹn 25% rẹ̀ náà kẹ́ ẹ máa lò lórí bí
ìṣọ̀kan ó ṣe dé láàrin ọba alẹ̀ Yorùbá ṣé wọ́n máa ń fìyàn joyè àwòdì kọ́mọ lè gbádìí ẹ tó bá jẹ́ pé ẹ̀yin náà ti wà ń róòlù yẹn tẹ́ ẹ ti ń play róòlù yẹn lọ ẹnìkan ò ní máa bá jìjà gbà. It's getting out of hand. Dídákẹ́ yìí ti pọ̀jù látìgbà tí gbogbo wàhálà yìí ti wá ṣẹlẹ̀ àwa ti gbọ́ pé ẹ ti ẹ̀pẹ̀jẹ̀ pàdé lọ́balọ́ba kan at least ó yẹ kí ìpàdé lọ́balọ́ba láàrin àwọn ọmọ kóòtù òjìire ó yẹ kó ti tó 4 sí 5 lẹ́nu ìgbà tí wàhálà bàbá Aláàfin ṣẹlẹ̀ yìí. gbogbo ẹrẹ̀ tàbí dọ̀tí tí wọ́n bá ń ta sórí adé àwa ò ní bá wọn ta ṣùgbọ́n ìbànújẹ́ ló máa jẹ́ fún wa kí wọ́n máa wá rí ẹ̀yin ọba alẹ̀ Yorùbá bú lójú irú wa ìbànújẹ́ ńlá ni ẹ̀yin náà ẹ̀ tí ì ṣe dáa tó o ẹ̀ ń bá forí tì dópin lágbàlá o ẹ̀yin náà kàn ń dá ti yín ṣe lọ ẹ̀ kàn lè máa dá ti yín ṣe lọ bẹ́yẹn ẹ kó àwọn ọba yòókù mọ́ra ni ṣé báwa kan ń pariwo pé lórí ọba ní ẹ̀yin lórí ọba alẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ kóòtù òjìire ni wọ́n ti ń pariwo pẹ́yìn Ifẹ̀ làwọn ti wá so kí ló kù tẹ́ tó ń wá irú leadership role wo ni leadership title wo lẹ fẹ́ kí wọ́n fi lé yín lọ tí ẹ fi ṣèlérí pé àwọn ọba alẹ̀ Yorùbá láti jọ ní àjọṣepọ̀ tó múnádóko kó tiẹ̀ jẹ́ pé òkè ẹ tiẹ̀ wá ní state kọ̀ọ̀kan o kẹ́ ẹ pé àwọn the highest 3-4 kẹ́ ẹ ti ṣèpàdé bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀rù ó ti máa bá àwọn èèyàn tó bá ní nǹkan tí ò dáa nínú torí pé àgbáríjọpọ̀ òpè wọ́n máa ń pa ọ̀tá ni bí kan ṣe yín mú sí nìkan wọ́n ti fẹ́ kó ayò tí ọ̀tá bí kan ti yín mú sí nìkan mọ̀ fẹsẹ̀ talẹ̀ pé má gbé yẹn ìtọ́wọ́ àwọn àjọ ẹ̀ ni ó gbé wọ́n dẹ̀ pa ọ̀tá tó máa ta dáadáa olódẹ máa ta ju gbogbo wọn lọ ṣùgbọ́n àwọn tí wọ́n wà ní tí wọ́n rí ayò yẹn ká àwọn ni wọ́n máa rí ju àwọn méjèèjì tó ń tayò lọ wọ́n máa fún ọ̀kan lọ́wọ́ ìtàn rí pópè ni tí wọ́n fẹ́ kó pa ọ̀tá yẹn wọ́n máa fún lọ́wọ́ wọ́n máa fojú ṣe nǹkan míì wọ́n máa fẹnu ṣe nǹkan míì wọ́n máa fẹsẹ̀ ṣe nǹkan míì ni wọ́n fi sọ pé àgbáríjọpọ̀ òpè ló máa ń pa ọ̀tá pàápàá jùlọ gbogbo ẹ̀yin táwa tí mo wá sọ pé kẹ́kọ̀ọ́ ayé jọ yẹ kì í sòpè láàrin àwọn lọ́balọ́ba àbábà rópè nú àwọn tó kù yòókù a lè mú first 10 láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá ní stéètì kọ̀ọ̀kan kárí òpè nú wọn first 10 ni mo sọ a lè rí wọn mo ń pariwo kíní tí ní àwọn èèyàn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ó dàbí ẹni pé àwọn kan ń báàkì ẹni àkọ́kọ́ àwọn kan ń báàkì ẹni ẹ̀kejì ṣé bẹ́ẹ̀ ṣe tí a ilẹ̀ Yorùbá náà nìyẹn bí bàbá wa Aláàfin bá kọ̀ tán bá láwọn ọ̀bẹ nìkan kan sí ẹ̀yin yòókù ẹ̀ so wọ́pọ̀ náà kí ló mẹ́yìn yòókù tẹ̀ ní lè tó wọ́pọ̀ ká tẹ̀ wò pé bàbá wa Olúbàdàn wò wípé tí n bá pe àwọn tí wọ́n sì ń bá jà lọ́wọ́lọ́wọ́ yẹn o ó sì lè jọ nǹkan míì gbà tó jẹ́ pé ọ̀rọ̀ gbólóhùn asọ̀ tó wà láàrin èmi àti Aláàfin Ọ̀yọ́ náà a ṣẹ̀ṣẹ̀ fẹ́ yanjú ẹ̀ tán pátápátá ni so bàbá tẹ̀ wá bá close tán àti lè rin ìrìn bí yòókù ó ṣe yanjú kò ní sí ẹ wá wo ibi tí bàbá wa Aláàfin wa bàjá báyìí ẹ wo ibi tí wọ́n bàjá ṣé àwọn onímọ̀ràn yín là á pè àwọn eléyìí ni àbí ẹ̀yin gangan bírú àwa yìí bá fẹ́ wá sọ́dọ̀ yín tó jẹ́ pé wíwá arúwa bíi pé ọmọ mi kan fẹ́ wá kí mi bá a bá ní àǹfààní àti wá máa gbọ́dọ̀ pé bàbá ẹ dákun nǹkan báyìí ṣẹlẹ̀ o torí yóò dàbí ìgbéraga yóò dàbí àrífín níwájú yín bàtà àbá tilẹ̀ wá tá a dẹ̀ pè yín nígbà ẹ̀jẹ̀ nǹkan kan nìyẹn nígbà tó bá sì ní kí làásì fún bàbá Olúbàdàn kì í ṣẹni tí ọba kan náà lè rí fín o Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ni o
Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni o, Aláàfin Ọ̀yọ́ tilẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn o, Aláàfin Ọ̀yọ́ tilẹ̀ Ọ̀yọ́ nìyí. Bẹ́ẹ̀ náà ni àwọn Aláàfin kọ̀ọ̀kan, ẹni tó ní ààfin ni wọ́n ń pè ní Aláàfin. Bẹ́ẹ̀ ni kálukú pẹ̀lú ilẹ̀ rẹ̀. Àwọn bàbá Ògèdèngbé Gbógungbòrò lẹ̀sà wọ́n wà bẹ́ẹ̀ o, gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà bí gbogbo ẹ ṣe rí lọ ní ẹ o. Àwọn bàbá wa Tẹ̀gbá, àwọn bàbá wa ti Jẹ̀bú, so bí gbogbo ẹ ṣe rí lọ nìyẹn o. Tẹ́nìkan bá wá sọ pé ẹ wo tá a bá ní kí ọlọ́mọ ọdọ́mọ yẹ ẹ gbé, bàbá tá a bá ní kí ẹlẹ́pọ̀n ọmọ jẹ pọn bàbá rẹ̀, àwọn ọmọ àsùpá wọn kọ̀ọ̀kan yóò rí ẹ̀pọ̀n tí bàbá ṣe wọ́n triple. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, bàbá Aláàfin Ọ̀yọ́ ń tẹ̀ ń dálẹ̀ yìí ò dáa o, ń tí ó lẹ́yìn ni ó ti lẹ́yìn, ẹ sì tún fẹ́ kó máa lẹ́yìn lọ, kí ló dé? Ṣé kò ságbàgbà kankan tó ń bá yín sọ̀rọ̀ lọ́yọ̀ọ́ ni àbẹ́yìn lẹ kọ̀ tẹ́ ẹ̀ ságbọ́ tó sáré pé tinú yín náà lẹ fẹ́ ṣe? Ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo ní bóyá kí àkọọ́lẹ̀ lè ṣẹ. Gbogbo àwọn ọba tí wọ́n ti yọrí náà nǹkan kan náà ṣe tí wọ́n fi yọ wọ́n. Ó ṣeé ṣe kó jẹ́ pé tí wọn ò bá ṣe nǹkan yẹn, wọn à ní sí nínú ẹ dáàfin pìtàn pé wọ́n yọ wọ́n lọ́ba. Wọn à ní sínú ẹni tá a fi pìtàn. Ẹ̀yin tẹ́ wá mọ̀ pé kò ságbára kankan tí ọba ní níwájú gómìnà. Ṣé ẹ wá lè rí èsúró kọ́ pàdídà kọ́ máa lájà ni? Ṣé èsúró máa ń pèyìn àti ó máa lájà ni? So possible ni? Anyway, ẹ̀yin ọmọ kóòtù òjíire, èmi pè yín o, ibi tí àrídé lélẹ́yìí o, wàláì tàláì ẹnìkan ò ní fi àbùkù kan bàbá tèmi kí ó ní mi lára láti kan bàbá tiẹ̀ náà lábùkù. Gbogbo bóńtọ̀ bá ti wulẹ̀ tó láyé, èèyàn ní fàbùkù kan bàbá mi, èmi náà mọ̀ kan bàbá ẹ̀ lábùkù. Ọ̀rọ̀ tá à ń sọ yìí gan ti ń jọ àbùkù, torí pé kábíyèsí ló yẹ kó máa gbà wá nímọ̀ràn lójú táyé báyìí pé bó lẹ ṣe ń ṣe báyìí, kábíyèsí ọmọ sọ fún wa pé ẹ̀yin ọmọ yìí bó lẹ ṣe ń ṣe rádaràdà báyìí, kí ló lè ṣe ìgbọ́rọ̀ sáwọn àgbà lẹ́nu ni. So ni mo fi sọ pé eléyìí gangan ó ti ń jọ àrífín. Ẹ wá wo iye èèyàn tí ń sọ̀rọ̀ yín, ẹ wo iye èèyàn tí ń sọ̀rọ̀ yín, ẹ wo àwọn tá a ti jọ ń sọ tipẹ́ tí wọ́n dákẹ́, bó lèèyàn ṣe é dákẹ́ lórí irú ọ̀rọ̀ yìí náà. Anyway, ẹ̀yin èèyàn, ó nìyẹn o. Yorùbá ní iṣẹ́ dìjà náà rèé o, iṣẹ́ dìjà. Iṣẹ́ dìjà náà rèé o, iṣẹ́ dìjà. Ẹ̀rọ ọmọ rí odó bí ṣe ń gún ìyá rẹ̀, iṣẹ́ dìjà. Iṣẹ́ dìjà náà rèé o, iṣẹ́ dìjà. Ẹ̀rọ ọmọ lọ́ta bí ṣe ń lọ ìyá rẹ̀, iṣẹ́ dìjà. Nígbà tí ìjà ẹ bá fẹjú tán, kò ní fẹ́ ṣe parí mọ́. Torí pé mo dẹ̀ sọ ọ̀rọ̀ kan jọ́ sí, mo ní bí pàkúté bá gbé ajá tó wá wà nínú ìnira gan, tí wọ́n wá ń kọjá lọ tó wá ń gbọ́ bájá ìṣe ń pariwo kí ló ṣajá yìí, tó wá débẹ̀ tó wá rí i pé tàkúté ló mú ajá yìí lẹ́sẹ̀, inú ìnira ló wà. Wọ́n wá wò pé bóò ní ṣe tú ajá yìí sílẹ̀ nínú ìnira, wọ́n wá fẹ́ súnmọ́ kó o ní láti tẹ tàkúté yẹn mọ́lẹ̀ kí ẹnu rẹ̀ ó là, kẹ́sẹ̀ ajá ó lè yọ. Ṣùgbọ́n ìwọ lajá ọmọ ọ̀sán jẹ, tí ò bá jẹ́ ní tó ní ẹ̀mí gidi, ò ní lè tú o. So ó ní gbogbo
insult tá a ti rí láti ìgbà yìí tó ń fa insult yẹn nìyẹn ọ̀rọ̀ à ń rí insult gan o ìgbà kan wọ́n láwa àwọn blogger ni àwọn náà fẹ́ dà ní àwọn rú àwọn kinní kan ní ìgbà tá àti ọ̀pọ̀lọpọ̀ blogger ò ti sọ̀rọ̀ mọ́ lórí kílẹ̀ ìgbésẹ̀ wo lẹ gbé ìgbésẹ̀ àtò wo lẹ gbé àbí èrò ọkàn yín náà ni pé ẹ̀yin nìkan lè dá dúró èkéèsì gbogbo ọba alẹ́ kóòtù òjìrì ọlọ́run á fún yín ṣe ọlọ́run á fún yín ṣe. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti bá ẹ sọ̀rọ̀ a bá ẹ sọ̀rọ̀ ní ẹ̀lẹ̀ a bá ẹ sọ lélẹ̀ mi ò fìgbà kan bú yín rí bọ́ kálukú wa ló ní bí tẹ́sán wa ṣe máa ń high lórí ọ̀rọ̀ mo máa ń fi kíní kan ṣàpèjúwe fáwọn èèyàn pé tí èèyàn méje bá wà nù ilé kan tó lè bá wọ inú ilé yẹn tí wọ́n bá fọ́ èèyàn mẹ́jẹ̀ẹ̀jọ létí pàápàá 8 different reaction lẹ máa rí ìyẹn túmọ̀ sí pé ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ń jọ èébú ẹni tí wọ́n bá ń sọ̀rọ̀ fún tí wọ́n bá ń advice ní máa rí bí ẹni pé wọ́n ń bú un ẹni tó ń advice ó ń advice lérí kí nǹkan yẹn já sí dáadáa ni bó ṣe wù kó rí ló fi ń sọ̀rọ̀ so kò lè gbéra rẹ̀ sí ìwọ tàbí òun tàbí ẹ̀yin òun he is himself bí bí action tí ẹ bá ṣe rí ní ó ṣe lò kò ní yàtọ̀ anybody lò so ẹ̀yin èèyàn mo tún jáde láti wá fi ẹjọ́ yẹn sùn yẹn pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ tán ti bẹ̀rẹ̀ o bí ṣe bẹ̀rẹ̀ rèé o bàbá wa Aláàfin Ọ̀yọ́ tán ti bẹ̀rẹ̀ o wọ́n tán ti bẹ̀rẹ̀ o gbogbo owó tó bá wà mọ̀ pé kò tọ́ bọ́n bá lọ pẹ̀lú gbogbo tí mo ti sọ sẹ́yìn yẹn kò tọ́ tán bá lọ kán dẹ̀ pè ẹ jẹ́ n rí kọ́mẹ́ǹtì yín gbogbo ẹ̀yin tẹ́ bá rí pé dáadáa bó ṣe yẹ kán ṣe náà wọ́n ṣe yẹn ẹ jẹ́ n rí kọ́mẹ́ǹtì yín gbogbo ẹ̀yin tẹ́ bá rí wípé ní tí ò dáa olóòkọ méjì kò dáa náà ni ẹ jẹ́ n rí kọ́mẹ́ǹtì yín ṣùgbọ́n àwọn máa sọ̀rọ̀ torí bí Ṣòbìà bá ṣe tán tí yóò di egbò Olúgànbẹ là á máa ké sí ẹ̀yin ọmọ Yorùbá kò ní jù báyìí lọ mo kàn mú wá fún ojúwòran àti etígbọ̀ yín ni mo kí gbogbo yín pé àlẹ́ fojú sunkún ara wa.